أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. adúpẹ́ fún Ọlọ́run tó ju gbogbo ọba lọ, a kí ayìn lérí gbogbo àwọn oore àti àánú tó ṣe fún wa, ìmọ̀nà Islam tó fi wá sí ojú ọ̀nà tọ́tọ́. A lè kí Ọlọ́run, a lè dúpẹ́ fún tán. Atọrọ kí a ti gẹrẹ fún Muhammad kó kárí gbogbo àwọn ànábì Ọlọ́run tó ti lọ àtàwọn ẹni rere, kí ìkẹ́ náà kárí gbogbo àwọn àfáà tí wọ́n kọ́ wa ní ìmọ̀ ẹ̀sìn àtàwọn òbí wa, kó dórí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí tẹ́ ń gbọ́ mi ní dédé àkókò yìí wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọba aláàánú tó ní kárí jímọ̀ yìí ṣe kó já sọ̀pọ̀lọpọ̀ jímọ̀ ní inú Islam, ìmánu àti ihsan, ọlá la ilaha illallah, ọlá Muhammad rasulullah, ọlá sallallahu alaihi wasallam. A tún ti dé bá ti máa tara wa jí ní gbogbo ọjọ́ jímọ̀, tá máa jọ rárá wa létí Ọlọ́run nítorí ká má bàa sùn gbàgbé. Ẹni tó jọta gbogbo wa ṣaitan kò sùn, òun náà ń fojoojúmọ́ palẹ̀mọ́, òun náà ń fojoojúmọ́ gbèrò. Báwa tí ń lérò ń pa afẹ́ rí ìyọ́nú Ọlọ́run, lòun náà ní pláàni rẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wa. Bá a ṣe ní rí ìyọ́nú Ọlọ́run ní ṣètánì sáná ní, ó dẹ̀ ní strategy, ó dẹ̀ ní ìpalẹ̀mọ́ tó ní agbára. So láàfin gbọ́dọ̀ fojú di nǹkan kan nínú tọ́lọ́wọ́n ọba fẹ́ ká tó wá pé ìtọ́ba tó tóbi tọ́lọ́run tẹnumọ́ pé eléyìí mi ò fẹ́ rárá, ẹ má débẹ̀, ẹ jẹ́ á kìlọ̀ rẹ̀ fúnra. A ti ń kìlọ̀ rẹ̀ fúnra tipẹ́tipẹ́. A bá sọ̀rọ̀ lọ́tọ̀, a bá sọ̀rọ̀ bọ̀, a mẹ́nu débẹ̀. Àwa tí wàá fẹ́ tẹsẹ̀ bọ́, a fẹ́ tọrùn bọ́ pé ká tún polongo rẹ̀ fúnra wa. Kọ́ má bàa ya ẹlòmíì lẹ́nu ló jẹ́ a máa sọ eléyìí pé yìí ń tẹ́ fẹ́ bá wa sọ lénìí, àwa kọ́ ló yẹ kẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ lómi ò ti ronú. Ọ̀rọ̀ ẹbọ la fẹ́ bára wa sọ. Ẹlòmíì rò pé àwọn onígunnu kó àwọn olóòṣà, àwọn ló yẹ kẹ́ ẹ lọ bá sọ̀rọ̀ ẹbọ, kì í ṣèmi tí ì ti ń kírun tí ì ti ń gbààwẹ̀. Bẹ́ẹ̀ ni ìwọ náà ló yẹ ká kọ́kọ́ bá sọ ká tó bá wọn sọ. Ìwọ tí ń ṣe wàhálà nídìí kó rí ìyọ́nú Ọlọ́run, kò yẹ kí nǹkan kékeré ó tún wá dà ọ́ níṣẹ́, kó tún wá dà ọ́ níṣẹ́ nù. Bẹ́ẹ̀ ni àwọn onígunnu kó, àwọn ẹlẹ́bọ, àwọn olóòṣà, gbogbo wọn náà ń fẹ́ ìṣítí, wọ́n ń fẹ́ rẹ Ọlọ́run. Bá ti máa tara wa jí náà lá máa ta àwọn náà jí. Kọ́lọ́run jẹ́ ó wúlò fún wa. Lukman, òun ló lé example tó dáa jù kalẹ̀ fún gbogbo wa. Ó pọ̀ ọmọ rẹ̀ jókòó, ọmọ tó sì pè jókòó ńjọ́ náà kì í ṣe ẹlẹ́bọ. Lukmanu tún wá ń sọ fún un pé abunayya la tushriki billahi inna shirka la dhulmun adhim. Ọmọ mi, la tushriki billahi, má bá wọn ṣẹbọ. La tushriki billahi, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, tẹ́ ń wò mí nínú ẹ̀gbọ́n nínú àbúrò, ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, la tushriki billahi, má bá wọn ṣẹbọ sọ́lọ́run, má bá wọn sọ̀rọ̀ ẹbọ jáde lẹ́nu, má bá wọn wù ẹbọ, má bá wọn dàdí ọkàn ẹbọ. Inna shirka la dhulmun adhim. Ntọ́fà tá a fi wí bẹ́ẹ̀ ni pé àbòsí tó kí n ò ṣẹbọ sí nínú gbogbo ọ̀ràn àbòsí. Ẹ̀rí Lukumanu ń kìlọ̀ fọmọ rẹ̀, ọmọ rẹ̀ tí sì ń kìlọ̀ fún jọ́ni ṣe ẹlẹ́bọ. Nìyẹn fi gbọ́dọ̀ rán akírun náà létí ọ̀rọ̀ ẹbọ wípé ẹ má jẹ́ àgbàgbé bá ní iṣẹ́ jẹ́ ní kinní yìí. Ṣètánì sì ní ìpalẹ̀mọ́ tẹ́nìkan lérò fún gbogbo wa. Bá ti dọmọ náà ní sánná ní, ó fẹ́ ká pẹ̀lú òun rí bínú Ọlọ́run. Làwa ń jí ìjàdù ká mọ́ pẹ̀lú Ṣètánì rí bínú Ọlọ́run. Lábẹ́ bẹ́ẹ̀ láàfin ara wa létí wípé inna shirka, ṣe ẹrẹ́bọ ṣíṣe la dhulmun adhimun, ẹbọ òun ní àbòsí tó tóbi jù tẹ́rú ò gbọdọ̀ ṣe fọ́lọ́run. Gbogbo àbòsí tí yẹn bá ṣe pátápátá nínú ẹ̀ṣẹ̀, kò sí ìtọ́lọ́run ò lè foríjìn, kò sí ìtọ́lọ́run ò lè yáfì. Láì túbá Ọlọ́run lè mójú kúrò ńbẹ̀. Ìkẹ́ rẹ̀ tóbi, àánú rẹ̀ tóbi débẹ̀, ọgbáyè. Ó ní inna Allaha yaghfiru dhunuba jami'an, kò sẹ́ṣẹ̀ tí mi ò lè foríjìn. Kódà tẹ́rú ọ̀bá túbá rẹ̀ tó wá bọ́lọ̀ ńbẹ̀. Àmẹ́bọ bí yẹn bá ti ṣẹbọ tí ò túbá láyé kó tó lọ bọ́lọ́run, àṣedànù sẹ́ni, wàhálà ni, àgbákò ni. Ọlọ́run tún sọ ń bò mí, ó ní innahu, ẹ lọ́ mọ̀ wípé n ti ń bẹ níbi ọ̀rọ̀ ẹbọ gangan ni wípé man yushrik billahi, ẹnikẹ́ni tó bá ṣẹbọ pẹ̀lú Ọlọ́run
tó mú nǹkan míì mọ́ Ọlọ́run ní sísìn ní tán pè lẹ́bọ nìyẹn. òun júbà òun sìn nǹkan míì lẹ́yìn Ọlọ́run. ẹ̀tọ́ tẹ́lòmí ọ̀tọ́ sí lẹ́yìn Ọlọ́run ọba àlékè ọlá ó wá gbé fún ẹ̀dá tọ́lọ́run dá. ẹ̀tọ́ Ọlọ́run ọba nìkan ó gbé fún ẹlòmíì. òun pe orúkọ ẹlòmíì nígbà tó bá níṣòro, nígbà tó bá ń fẹ́ oore, ẹlòmíì ló ń pè lẹ́yìn Ọlọ́run ọba. ó ti ṣẹbọ nù. Ọlọ́run ní nahu tó já máa lọ ké tó já máa lọgun ní pé ma yushiriki billahi, ẹnikẹ́ni tó bá ṣẹbọ pẹ̀lú Ọlọ́run faqad harrama Allahu alayhi al-janna, Ọlọ́run ti ṣe àlìjánà wíwọ̀, ó ti ṣe léèwọ̀ fún tọ̀hún. ó ti ṣe àlìjánà léèwọ̀, kò sí bóun tọ̀hún ti lè kírun tó kó forí gbolẹ̀ kó ṣe sàárà ó gbọ́n tó bá wù kó máa ṣe nínú ẹ̀sìn. harrama Allahu alayhi al-janna, èèwọ̀ ni fún un láti wà àlìjánà. wa ma'awahu an-nar, kò síbi tó fẹ́ padà sí lọ́dọ̀ Ọlọ́run tó junú náà lọ. wa ma li-zalimina min ansar, kò sẹ́ni tó fẹ́ ran alábòsí, kò sẹ́ni tó fẹ́ ran lọ. ẹ̀dúrí tọ́lọ́run tún pẹ́ bọ́ àbòsí náà ló tún pè níbi. àti káyà kan lẹ́ẹ̀kan àbòsí ló pè ń bẹ̀ ó tún pè lábòsí ń bí náà. ó ní kò sẹ́ni tó fẹ́ ran ẹlẹ́bọ lọ́wọ́ tó bá dijọ́ alkiyama tọ́ra lábòsí ni. ànábì ó sì pẹ̀, àwọn màláíkà ó sì pẹ̀, oríṣiríṣi ìṣìpẹ̀ ní ó ṣẹlẹ̀ níjọ́ alkiyama, kò sí ìjọ ọ̀tọ̀ ṣẹlẹ̀ bọ̀. tó gbé ẹni tó bá ṣẹbọ lọ bọ́lọ́hun tó fi kú, ẹnìkan kan ò lè ṣìpẹ̀. Ọlọ́run ní bí ń ṣe ha àforíjìn tí ń ṣe ha ìkẹ́ fáwọn èèyàn níjọ́ alkiyama tó ẹlẹ́bọ ò ní rí ìpín bẹ̀. ẹlẹ́bọ ò ní rí ìpín nínú kéèmí Ọlọ́run àti àforíjìn rẹ̀. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nínú Qur'an. ó ní inna Allaha la yaghfiru an yushraka bihi, mi ò lè foríjì ẹni tó bá ṣẹbọ sí mi Ọlọ́run tó wá bá mi bẹ́ẹ̀, mi ò lè foríjì. wa yaghfiru ma duna dhalika liman yasha, màá foríjì gbogbo ẹ̀ṣẹ̀ tó bá bìlò ẹbọ, mo lè foríjì fẹ́ni tó bá wùn mí. àṣé kéèyàn ó kówó ìlú jẹ, tá a máa ń ṣe pèlè gbogbo àwọn olóṣèlú ń gbé ó kówó díndín kọ́ńtírì kan mi ó ṣe kinní kan, àbòsí ni tòótọ́, àmọ́ fúyẹ́ lẹ́gbẹ̀ẹ́ ẹbọ. kéèyàn ya omi tìdé tó yẹ pé látijọ́ wọn ti bí ní tí ń ṣe ṣìnà títí dijọ́ tó fi kú, ilé ṣìnà náà ló kú sí. pẹ̀lú ògbó Ọlọ́run tó bá lọ bọ́lọ́run bẹ́ẹ̀, Ọlọ́run lè foríjìn tí ó bá ti lẹ́bọ lẹ́rù. kò sírù rẹ̀ ẹ̀ṣẹ̀ ọ̀hún tọ́lọ́run ò lè foríjìn tó bá ti yàtọ̀ sẹ́bọ. ẹbọ ó ní mi ò lè foríjìn, kí ló lè ń bi ọ̀rọ̀ ẹbọ tó bẹ́ẹ̀ tó fi wá di tọ́lọ́run ò lè láéláé foríjìn. òun ni pé ọba tó ṣẹ̀dá rẹ̀ kò ní nǹkan míì tó ti torí ẹ̀ ṣẹ̀dá rẹ̀ tó tayọ pé lọlé ayé lọ sìn mí. tó bá délé ayé mandate rẹ náà ni pé mo fẹ́ kọ́ ọmọ ẹjọ́sìn fún mi. àwọn scientist ló dá wa lẹ́kọ̀ọ́ pé nínú àtọ̀ tí ń jáde lára ọkùnrin sára obìnrin, eye potential ọmọ tó lè jáde ńbẹ̀ lé ní mílíọ̀nù nínú àtọ̀ ẹyọ kan tó jáde lára ọkùnrin sára obìnrin. Ọlọ́run wá yọ̀wọ̀ ó dáwọ̀ yọ nínú mílíọ̀nù, potential ọmọ mílíọ̀nù ó dáwọ̀ yọ lọ́tọ̀. ó ní ìwọ ni mo fẹ́ kó o dọ́mọ, ìwọ ló wá dọ́mọ nínú àpòdùkẹ́ ìyá rẹ̀. Allahu Akbar. ọmọ yìí pé kò kìí ṣeré ló bá débẹ̀. selection tọ́lọ́run ṣe ìwọ̀n eré kọ́, purpose kan ló fi mú ọ, iṣẹ́ kan ló fẹ́ kọ́ ọ wá ṣe láyé. ó wá délé ayé ìwọ̀n ń tọ́jú rẹ̀, ń ṣe jíjẹ mu, ó ń protect rẹ̀, kò jẹ́ ká burú ṣe ọ títí tó fi dàgbà tó fi ní làákàyè. ó wá ní mo fẹ́ kọ́ ọ máa sìn mí. lẹ́yìn náà ló ṣẹ̀ṣẹ̀ wá mọ ọba mi tó yàtọ̀ sọ́lọ́run, yóò bí Ọlọ́run nínú. kódà bó jẹ́wọ́ náà gẹ́gẹ́ bí èèyàn, ó tara ọmọ tó bá tọ́jú láti kékeré, ìwọ abiyamọ, ọmọ tó lóyún rẹ̀ fóṣù 9, tó dààmú tó jẹ gbèsè kó tó rí rán lọ léèwé, ó wá parí yunifásitì oríṣẹ́. gbàrà tí ó wà ríṣẹ́, ó wá yẹn ẹlòmíì níyà lẹ́yìn rẹ̀, ẹlòmíì ni wọ́n ń ṣẹ̀tọ́ ìyá fún. ìbànújẹ́ rẹ̀ lè pa òbí, pé ọmọ mi tí mo ṣe wàhálà lé lérí kò mọ̀ mí, ẹlòmíì ní ń pè níyà, ẹlòmíì ní ń pè ní bàbá, níwọ̀ tó jọ́ mi ènìyàn. ká tó wá sọ pé Ọlọ́run ọba tí ìjọsìn wò níbi tó fẹ́ lékún kò ní tó fẹ́ dínkù lára ẹ̀, àmọ́ Ọlọ́run ò fẹ́ àbòsí. ìyẹn ló fà á tí Ọlọ́run fi gbógun ti ọ̀rọ̀ ẹbọ, lọ́rọ̀ ẹbọ fi lé kàndì nínú Qur'an. gbogbo tí ń kà látẹ̀kan Qur'an ni. láàfin máa rán ara wa létí, kódà àbá àjá kírun àbá àjá láwẹ̀, Ọlọ́run rán Nábì náà létí, ó ní la in ashrakta la yahbatanna amaluka, tí wọ́n Muhammadu tó bá ṣẹbọ la yahbatanna amaluka, gbogbo iṣẹ́ rẹ̀ ó dẹ̀ bàjẹ́. nígbà tó lọ́n bá ń kìlọ̀ ẹbọ fún Ànábì Muhammad, èyí ṣe tá à ní kìlọ̀ ẹbọ fún ọ.
tó ní ká máa lọ bá wọn onígun kó àkìlọ̀ rẹ̀ fún wọn náà mọ̀nà àkìlọ̀ rẹ̀ fúnra wa ṣètánì burúkú pọ̀ nígbà tọkàn mi nìyẹn bá dàrú tó bá jíjẹ múmu tó bá fìtínà ẹ̀ ó lè ronú bí ó ti dà wọ́n lè fi ìlọ̀kulọ̀ lọ nígbà tó tójú ọmọ bá pààyàn wọ́n lè pé kó wá tọrọ ọmọ lọ́wọ́ èṣù ṣẹ́bọ̀ wá kọ́ lélẹ́yìn ṣé kò lè gbéyàn kúrò ní Islam la fi gbọdọ̀ máa kìlọ̀ rẹ̀ fúnra wa gbọdọ̀ dákẹ́ Ọlọ́run ní la in asharakita bí Muhammadu ṣe súnmọ́ wa bá ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó tí Muhammadu bá ṣẹbọ la yahbatanna amaluka àwẹ̀ rẹ̀ hajj rẹ̀ mọ náìsì ò débẹ̀ pé lágbájá náìsì ládùúgbò gan Ọlọ́run lọ́mọ bí ó ti ṣe ṣùrù àwọn eléyìí wọ́n ṣàánú púpọ̀ Ọlọ́run lọ́mọ iye èèyàn tó dìde látàrẹ̀ irọ́ ni tó bá jẹ́ lẹ́bọ̀ kò ní ẹ̀san kankan tí ó rí lọ́dọ̀ Ọlọ́run jọ́ alkiyama Ọlọ́run ní sọ bẹ́ẹ̀ nu Qur'an lè mọ́ Ọlọ́run jọ lọ́hùn lè júwe rẹ̀ jòun gangan fún rẹ̀ lọ ó ti ṣàlàyé ààrẹ nínú Qur'an ó ní mi ò lè gbaṣẹ́ lọ́wọ́ ẹlẹ́bọ la yahbatanna amaluka gbogbo iṣẹ́ rẹ̀ ọdẹ bàjẹ́ kò fẹ́ rárá ni mọ́dé bẹ́ẹ̀ wala takunanna minal khasirin ọ wà nínú ẹnu òfò tó bá ṣẹbọ Ọlọ́run ní sọ bẹ́ẹ̀ nínú suratu Zumar Ọlọ́run tún sọ ń bomi pé sanulqi fi qulubil ladhina kafaru ru'ba bima ashraku billahi ma lam yunazzil bihi sultana wa ma'awahumun naru wa bi'sa mathwa zalimin Ọlọ́run ní sanulqi fi qulubil ladhina kafaru ru'ba èmi Ọlọ́run fún ara mi a máa fi ìbẹ̀rù sínú ọkàn àwọn kèfèrí yó máa lálàkàlà yó máa rírikúrì wọ́n máa jẹ aláyà gbogbo àwọn máa rí iná sí wọ́n máa sọ fún pé ẹ fura sára o wọ́n náà ti mú kọ yín lọ́nù mítìn òun náà máa lálà pọ́n bára àwọn láwùjọ àwọn àjẹ́ láwùjọ àwọn oṣó níbi táwọn àlìjẹ̀nú ti ń ṣe mítìn lòun ti bára àwọn òun rírikúrì ògiri ń bá wọn sọ̀rọ̀ àyà òun ń já ẹ̀mí òun ò balẹ̀ Ọlọ́run ní sanulqi fi qulubil ladhina kafaru ru'ba èmi fúnra rẹ̀ èmi Ọlọ́run máa dẹ ìpayà àti ìjayà sọ́kàn gbogbo kèfèrí kí ló dé tí màá ṣe bẹ́ẹ̀ bima ashraku billahi nítorí wọ́n ti mú nǹkan mí mímí Ọlọ́run ẹ̀rí bá ta'lilu nìyẹn kí bima ashraku billahi nítorí wọ́n ti mú nǹkan mí mímí Ọlọ́run ẹ̀mí ẹlẹ́bọ kì í balẹ̀ inú ìjayà ni ó máa wà wípé wọ́n ní wọ́n ń sàsí mi wọ́n ní wọ́n ń lé mi wọ́n ní tó gbogbo tó kó rọra nǹkan ẹbọ pátápátá ni nǹkan náà ni ó máa já aláyà ọ̀rọ̀ ẹbọ nìyẹn nu Kùránì àlè ká tán àyà tó pọ̀ gbogbo Kùránì pátápátá dáwà ìpè ẹ má ṣe nǹkan mi lẹ́yìn tọ́lọ́hun ẹ má ṣe nǹkan mi lẹ́yìn tọ́lọ́hun ìdáyín torí nǹkan kan àfi kẹ́ wá sìn mí láyé Mu'adh ọmọ Jabal radiyallahu ta'ala anhu sábì anabi pàtàkì oníjọ́ kan anabi gbóhùn lẹ́yìn lérí kẹ́tẹ́kẹ́tẹ́ làwọn wà hadisi tí Bukhari àti Muslim gbà wá ni ó ní nígbà tó ń wá sóhun sì kejì anabi lérí kẹ́tẹ́kẹ́tẹ́ táwọn ń lọ lànàbì wá ń bi òun béèrè pé ya Mu'adh ìrẹ́ Mu'adh hal tadri haqqallahi ala al-ibad ǹjẹ́ wọ́n tiẹ̀ mọ ìwọ̀ tí Ọlọ́run ọba ní lérí àwọn ẹrú rẹ̀ wa ma haqqul ibadi ala Allah àti ìwọ̀ tí àwọn ẹrú náà ní lérí Ọlọ́run Mu'adh lóhun dáhùn pé Allahu wa rasuluhu a'lam ó yọ Ọlọ́run ó yá ànábì kò yé mi ó dá padà sọ́dọ̀ ànábì wá ń dá lẹ́kọ̀ọ́ ànábì ní fa inna haqqallahi ala al-ibad ẹrú tí Ọlọ́run ọba ìwọ̀ tí Ọlọ́run ọba ní lérí àwọn ẹrú ẹ̀ an ya'buduhu ń pé kí wọ́n sìn ìwọ̀ Ọlọ́run tó ní lérí wa nìyẹn wala yushriku bihi shay'a ẹrú kankan ò gbọ́dọ̀ ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run kọ́ ẹ gbọ́dọ̀ associate partner pẹ̀lú Ọlọ́run ẹ gbọ́dọ̀ mú nǹkan kan míì kẹ́ máa wá gbẹ́tọ̀ Ọlọ́run fún nǹkan ọ̀hún kí ṣòro wá délẹ̀ kọ́ máa wá porúkọ nǹkan ọ̀hún kọ́ bá jẹ́ ṣéwù kọ́ bá jẹ́ ànábì Ọlọ́run kọ́ bá jóṣà gbogbo ń tó wù kọ́ jẹ́ kọ́ bá jẹ́ màláíkà bálìjẹ̀nú kán wá ló kọ́ rẹ̀ ní kó o máa pè sí ìṣòro yíyọ́bọ tán àbọ̀kọ́ rẹ̀ ní kó o máa pè tó bá ń wówó tó bá ń wáyì tó bá ń wá gbajúmọ̀ tó bá ń wọ́mọ okọ̀ yìí ní kó o máa pè gbogbo tí wọ́n bá fún ọ kó o máa pè bẹ́ẹ̀ ẹ̀tọ́ Ọlọ́run tó ní lórí rẹ̀ ni pé o gbọ́dọ̀ bá wọn ṣerú ẹ̀ wa haqqul ibadi ala Allah nítorí wàá jẹ́ ẹ̀tọ́ Ọlọ́run ọba ẹ̀tọ́ táwọn ẹrú gẹ́gẹ́ ní lérí Ọlọ́run ọba ẹ̀tọ́ tọ́lọ́run ní lérí tiwa ní pé a gbọ́dọ̀ sìn nǹkan mi lẹ́yìn Ọlọ́run ẹ̀tọ́ tí àwa wá ní lérí Ọlọ́run ọba ní pé alla yu'adhiba man la yushriku bihi shay'a pé gbogbo ẹni tí kò bá ti dẹ́bọ wò láyé kọ́lọ́run náà má fi ìyà kankan jẹ ẹ̀tọ́ tá a ní lérí ẹ̀ ni ìgbà tí Mu'adh gbọ́rọ̀ yìí pé ẹni tí ó bá ti ṣẹbọ
ẹ̀tọ́ tá a ní lérí Ọlọ́run ní pé kò gbọ́dọ̀ fìyà jẹ ẹni tí ó bá ṣẹbọ. Ànábì ní bẹ́ẹ̀ ni. Ó ní ya Rasulallah, mo kò wò òjíṣẹ́ Ọlọ́run, afala ubashiru bihin nas. Jẹ́ máa wílé káàkiri fáwọn èèyàn. Àwọn èèyàn ti dààmú púpọ̀, wọ́n ń gbààwẹ̀, wọ́n ń ṣàìsùn, wọ́n ń ṣe wàhálà, àwọn èèyàn ń ṣe jihad, àwọn èèyàn ń dààmú sójú ọ̀nà Ọlọ́run ọba láti lè rí ọnú ẹ̀, láì mọ̀ pé táwọn ọba ṣá ti ṣẹbọ ìyò ní jẹ àwọn. Jẹ́ ń sọ fún wọn pé tí ọba ti ṣẹbọ lẹ́rù wọn kí wọ́n má wọ́rí. Ànábì ní mọ́ sọ bẹ́ẹ̀, fàyẹ̀ tẹ́kìlù, àwọn èèyàn dẹ̀ra lẹ̀. Ẹlòmí ó máa ṣe ṣìnà, yóò máa mutí, yóò ní torí pé wọn ò ṣá ti lẹ́bọ lẹ́rù, yóò máa wá ṣe ìbàjẹ́ tọ́pọ̀ káàkiri. Mọ́ sọ fáwọn èèyàn, wọ́n dẹ̀ra lẹ̀. Ọlọ́run sì ṣe ká mọ́bì kan, gbogbo ntọ́lọ́run ọba ti fẹ́ èèyàn gbọ́dọ̀ dédé ẹ̀. Mu'azu ní ọ̀rọ̀ yìí l'Ànábì sọ fóun tó ní kó wọn mọ́ sọ fáwọn èèyàn tóun gbé sínú. Nígbà tí Mu'azu fẹ́ kú ní tó ń rìlíìsì àdìsí, ń bẹ lérí àìsàn tó fẹ́ kú, ni wọ́n ń sọ fáwọn èèyàn pé ọ̀rọ̀ kan bẹ tá Ànábì tọ́jú sóun lọ́wọ́, tóun ọba fi jíṣẹ́ yọ́dà gbígbà pé òun ṣàbòsí fáliù mọ́ Ànábì. Ànábì sọ fóun jọ́ kan pé báyìí pẹ́ni tí ọba ti lẹ́bọ lẹ́rù kò ní rí àjẹ lọ́dọ̀ Ọlọ́run. Allahu Akbar. Ṣé kò ti tó ní tí yẹn máa dì mọ́wọ́ pé eléyìí náà ti tó mi, jẹ́ ń di eléyìí mú pé gbogbo ẹ̀ṣẹ̀ ló wù, gbogbo ẹ̀ṣẹ̀ ló possible kí n kù síbẹ̀, ń bí ẹbọ yín gbọ́dọ̀ kù síbẹ̀. Gbogbo ẹni tó bá níbi títí ń ṣe lọ́hùn pátápátá ló níran kan láti ra foríjìn lọ́dọ̀ Ọlọ́run. Àfẹni tí ń bá ń ṣẹbọ ńlá fi gbọ́dọ̀ dá ẹ̀rù ọ̀rọ̀ ẹbọ, la fi gbọ́dọ̀ dẹ́rù rẹ̀ bára wa. Oríṣiríṣi ìran lẹ́bọ táwọn èèyàn ń ṣe, a lè rí gbogbo ẹ̀ sọ tán lénìí, a tún máa tẹ̀síwájú nínú ẹ̀. Àmọ́ odindi kan nínú ẹbọ tó pilẹ̀ ẹbọ, torí tá a bá fẹ́ sọ̀rọ̀ lérèfé, tá a fẹ́ ṣe horizontal analysis, òun ni a kàn máa sọ lérèfé, yóò máa pọ̀ lọ. Ẹja sọ vertical analysis ni ẹja ṣe fúnra ká tọwọ́ bọ̀ désàlẹ̀ pé kí ló pilẹ̀ ẹbọ. Torí ẹni tó fẹ́ gbọ́ yé pé ẹbọ lọ́tún lósì, kí ni ń jẹbọ gan, kí ló pilẹ̀ gan. Bẹ́ẹ̀ ni nǹkan márùn ló wà sí, ibi nǹkan márùn ló wà ìpìlẹ̀ ẹbọ sí. A sọ díẹ̀ tásìkò bá ká, a tún máa tẹ̀síwájú tó bá padà yá. Alákọ̀ọ́kọ́ ọ̀ràn ẹbọ tó pilẹ̀ ẹbọ ní pé kíyàn wo ayé yìí sùn kó ní kò tiẹ̀ sọ́ba kankan tó dá, lágbájá yìí lọ́ba. Kó lọ́lọ́run tó dá sánmà àtilẹ̀ kó ní òsì, ń pé lágbájá yìí kó pẹ̀lòmíì lọ́lọ́run. Kó ṣe ìǹkàrù wùjúdù ọba tó dá sánmà àtilẹ̀, kó wá fi tì sọ́dọ̀ ẹlòmíì. Kúfúrù ni èdè tí wọ́n máa ń sábà pélé yẹn, àmẹ́bọ lòun náà ń toró ti fi tì sọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run. Irú ẹ̀ ń Fíráúnà náà ṣe tó ní ana rabbukumul a'la, èmi lọ́ba yín tó ga jù, ó pe rẹ̀ lọ́lọ́run. Àwọn èèyàn tá sì ń wọ́ṣípù ẹ̀ ńgbà náà gbà pé Fíráúnà lọ́lọ́run. Ẹ̀rí. So wọ́n ti ṣe ìǹkàrù ọba tó dá sánmà àtilẹ̀, wọ́n gbójú kúrò lọ́dọ̀ ẹ̀, wọ́n bójú wọ́dọ̀ ẹ̀, wọ́n ti ẹ̀ sìn rárá. Ọ̀tọ̀ lẹ́ni tí ń sin lọ́hùn títún sin nǹkan míì mọ́, odindi lélẹ́yìn wọn à ń bọ̀ wá sọ̀rọ̀ ẹ̀. Àwọn eléyìí ò tiẹ̀ sin lọ́hùn rárá, wọn sì gbà pé ń bẹ níbì kankan. Ọ̀tọ̀ lẹ́ni tán ń pè lọ́lọ́run. Irú rẹ̀ náà làwọn sẹ́kúlà ń ṣe láyé tèní. Òun náà sì ń pọ̀ sí ẹ̀sìn tí ń develop sí ni, especially ní West. Pé kò sọ́lọ́run ọba kankan bí kankan, gbogbo yín ẹ gbàgbé kò sọ́ba kan para. Wọ́n ń tàn wá ní láti jọ́yè àwọn ẹlẹ́sìn, wọ́n ń purọ́ fún wa ní kò sálkìyámà kankan, kò sọ́lọ́run kankan bí kankan jàre. Àwa náà ayé yìí nìkan, ayé yìí nature ló dáyé. Nature ní ń darí nǹkan nínú ayé, ẹni tó bá lówó nature ló fún lówó. Wọ́n máa pe gbogbo resources ayé ní wọ́n ní gift of nature. Àbí wọn náà gbọ́ rí nínú economics. Wọ́n ní gbogbo resources owó, petrol, gbogbo tan àlùmọ́nì ayé pátápátá, wọ́n ní gift of nature. Ọ̀rọ̀ kúfùrù tó lágbára ni, ọ̀rọ̀ ṣírkù ni, ọ̀rọ̀ ẹbọ ni, àṣàkáṣà ni. Wọ́n ní pé nature ló fún wa, kò sọ́lọ́run kankan bí kankan. Láti ọdún tán ti ń pọ́ lọ́wọ́ Ọlọ́run kan wà tí ó yọjú sí wa rí, ìwọ rí nígbà tó rí kílé tó gbà gbọ́. Àwọn sọ bẹ́ẹ̀, Kùránì fèsì fún wọn. Kùránì fèsì fún wọn. Ọlọ́run sọ nínú Al-Kùránì pé ara'ayta man ittakhadha ilahahu hawa'u. Wọ́n mú ìfẹ́ Ọlọ́run, ìfẹ́ inú wọn. Àdìọ́kan nù tí wọ́n ń pè tí ń bá fẹ́ ṣe nínú ayé ni kí n ṣe, ẹ mọ́ fọlọ́run kan dèmí, ẹ mọ́ sọ pé Ọlọ́run kan fẹ́ kinní kan kò fẹ́ kinní kan. Àárín ìrí sójú tó bá fẹ́ kí n bìlíìfù òun kó yọjú sí mi. Wọ́n fi ìfẹ́ inú wọn di, wọ́n sọ di Ọlọ́run ọba wọn. Àwọn rò pé àwọn ọ̀dọ́ Ọlọ́run ọba kan dó, àmọ́ fẹ́ inú tán tẹ̀lé òun náà ó ti dọ́lọ́run ọba wọn. Ọlọ́ni afa anta takunu alayhi wakila. Ajásí pẹ́lẹ́bọ ni gbogbo ẹni tí ó bá gbọ́ Ọlọ́run gbọ́ náà. Ìran kan ni nínú ẹbọ, ìgbà pé kò sọ́ba kankan láyé. Àwọn kan bẹ dàríyú náà wọ́n ń jẹ́. Àwọn náà sọ bẹ́ẹ̀ ṣáájú Ànábì sallallahu alayhi wa sallam.
ní pé mahiya illa hayatuna dunya namutu wa nahya kẹ́nìkan má dẹrù alkiyama kankan bà wá kẹ́nìkan má sọ pé Ọlọ́run kan bẹ ní para kan táàrí ní mahiya illa hayatuna dunya ayé wa lásán ni ayé tá ń ṣe yìí kò sí nǹkan kan bí kankan tí ń darí ẹ̀ kò sí kádàrá kankan kálukú ní ṣayé ẹ̀ bó ti wọ́n namutu wa nahya ọmọ tó bá wálé ayé ọwá nature ló bí ọmọ ẹgbà tá a bá sì kú náà ayé ní ń pa wá nature ní ń pa wá ìgbà ní ń pa wá wa ma yuhlikuna illa daharu nígbà tí èèyàn bá kú ayé ló pa ìgbà ló pa kò sẹ́ni kankan kò sọ́ba kankan ní kọ̀rọ̀ ń bì kankan tí wọ́n ń pa wá àbí tí wọ́n ń yè wá àbí tí wọ́n ń darí kádàrá kan tí ń darí nǹkan kan nú ayé ní ń darí ara ẹ̀ ẹlẹ́bọ ni wọ́n a gbọ́dọ̀ tẹ̀lé wọn a gbọ́dọ̀ ṣe tiwọn ọ̀tọ̀ Ọlọ́run ni wọ́n àwọn àràn kejì nínú ẹlẹ́bọ àwọn làwọn tí wọ́n sọ pé Ọlọ́run ọba ń bẹ tòótọ́ bẹ́ẹ̀ ni òun ló dá sánmọ̀ tòótọ́ òun ló dá ilẹ̀ tòótọ́ àmọ́ ọba kan tún ń bẹ tó sì kejì rẹ̀ tí wọ́n jọ ń ṣayé abẹ́nìkan ń bẹ àbí màláìkà kan ń bẹ abálìjẹnú kan ń bẹ abéṣù ló sì kejì Ọlọ́run àwọn kan ń dáṣà bẹ́ẹ̀ wọ́n ní Ọlọ́run sọlá tiẹ̀ láyé tiẹ̀ ó dá èṣù náà lọ́lá láyé tiẹ̀ èṣù náà ń sọlá o ká fi tọlọ́mọlọ́run lọ́tọ̀ ká fi tẹ̀sù mọ́ èṣù ń sọlá láyé tiẹ̀ o Allahu akbar wọ́n ń dá aláṣà bẹ́ẹ̀ sópò ògbọ́rú ẹ̀rí Ọlọ́run wá ní ká nẹ́bí mọ́ fún wọn lésì àtẹni àkọ́kọ́ àtàwọn ẹni ìkejì sọ fún gbogbo wọn Ọlọ́run kọ́ ànẹ́bí bí yóò ṣe ṣe kútúbà ó ní kúl sọ pé alhamdulillahi kọ́kọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kó tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bá ti máa wọlé ọ̀rọ̀ tá ní alhamdulillah adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ló kọ́ ànábì bẹ́ẹ̀ kul alhamdulillahi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kó tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ní wa salamun ala ibadihi alladhina istafa tọrọ kí Ọlọ́run àti gé Ọlọ́run fún gbogbo àwọn ẹrúsìn Ọlọ́run ọba tọ́lọ́run ọba ṣẹ̀ṣà wọn tí wọ́n ti sin Ọlọ́run ṣáájú rẹ̀ nínú àwọn ànábì Ọlọ́run àwọn tán jíṣẹ́ ṣáájú rẹ̀ tọrọ gẹ̀ fún wọn kó tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó bá ti wá tọrọ gẹ̀ tán wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé Allahu khairun amma yushrikun Allahu khairun amma yushrikun bá ń bi àwọn kèfèrí léèrè bá ń bi àwọn ẹlẹ́bọ wọ̀nyí léèrè pé sọ́lọ́run ló lóore ni àbáwọn nǹkan wọ̀nyí tí wọ́n ń sìn lẹ́yìn Ọlọ́run kí wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn kí wọ́n wò síra wọn sọ́lọ́run ọba tó dá sánmà àtilẹ̀ sóhun ló lóore ló yẹ kí wọ́n máa sìn ní àbáwọn àjẹ́ àbáwọn oṣó àbáwọn emèrè àbáwọn ológun kí ló yẹ kó gbàgbọ́ sọ́lọ́run ní àbí nǹkan míì Ọlọ́run ní túbà ń bi wọ́n pé amman khalaqa samawati wal arda wa anzala lakum minas samai ma'a فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله أإله مع الله أإله مع الله بل هم قوم يعدلون Ọlọ́run ní bí wọ́n ń pè amman khalaqa samawati wal arda talẹ́ni tó dá sánmà àti ṣẹ́ni tó dá sánmà àti ilẹ̀ sọ́ba tó dá sánmà tó dálẹ̀ sóun ló lóore kí ọmọ sìn ní àbáwọn òòṣà sóògùn ló yẹ kó o dójúlé ní àbọ́ba tó dá sánmà àti ilẹ̀ sóògùn lè dá sánmà só lè dálẹ̀ wa anzala lakum minas samai ma'a ọba tí ń rọ òjò láti sánmà tí ń sọ ìkẹ́kalẹ̀ láti sánmà Allahu akbar fa'ambatina bihi hadaiqa dhata bahajatin omi tá a sọ kalẹ̀ láti sánmà òun la fi ní kí irúgbìn tó sojú lọ́yìn irúgbìn rere tá ń jẹ lóúnjẹ tó dóúnjẹ tá ń jẹ tó dèso tá ń jẹ omi tá a sọ kalẹ̀ láti sánmà ní ilẹ̀ fàmọ́ tó wá gbé irúgbìn jáde ma kana lakum an tunbitu shajaraha ǹjẹ́ yìí tó bẹ́ẹ̀ ǹjẹ́ àwọn ọ̀ṣà wọn yẹn tó bẹ́ẹ̀ àwọn nǹkan tí wọ́n ń sọ ipò lágbára ọ lágbára èṣù tó ń sọ ipò lágbára láyé tiẹ̀ yẹn ǹjẹ́ èṣù lè mú irúgbìn jáde láti inú ilẹ̀ agbára èṣù ọ̀ka ẹni tí ń wọ́ ọmọ sọ́dọ̀ èṣù ta ló sọ fún wọn pé èṣù lọ́mọ lọ́dọ̀ èṣù ò lè dẹ́dàá èṣù ò lè dẹ́dàá halimin khaliqin ghayrullah sẹ́nìkan lè dẹ́dàá tó tayọ Ọlọ́run ogun ò lè dẹ́dàá
ìmùlẹ̀ ò lè dẹ́dà, kò sí ní tó lè dẹ́dà, kò sí ní tó lè ṣèjẹ́ mú fún ni tó tayọ Ọlọ́run ń tọ̀ ń wá sọ́dọ̀ wọn, kò sí lọ́dọ̀ wọn. Àwọn tó mú kó mọ̀ sìn wọ́n lẹ́yìn Ọlọ́run kò sí nǹkan kan lọ́dọ̀ wọn. Ọlọ́run ọba nìkan ló ní nǹkan lọ́dọ̀. Ma kana lakum an tumbitu shajaraha, igi tó wù láti ilẹ̀, sọ fáwọn ológun pé kí wọ́n pàṣẹ kí igi ọmọ wù láti ilẹ̀, wọn agbára wọn ká. Pé kí wọ́n lọ Saudi, kí wọ́n lọ sí Dubai, kí wọ́n lọ sí gbogbo àwọn Gulf countries wọ̀nyẹn tó jẹ́lẹ̀ ọ̀dá tí ò ní agriculture, tí ò ṣe agriculture land, sọ fún wọn pé kí wọ́n sọ di agricultural land kó bẹ̀rẹ̀ sí ní máa wù irúgbìn. Agbára ogun ọ̀ka, agbára àṣẹ ẹ̀kan ọ̀ka, Ọlọ́run nìkan ní í ṣe é. Ọlọ́run wa ní ilahun ma'allah, ilahun ma'allah, ìṣó yẹ kó sin ẹlòmíì àfọlọ́run. Balẹ̀ hàn qawmun ya'dilun, alábòsí làwọn kèfèrí. Ya'diluna, wọ́n gún rí kúrò níbi òdodo. Ẹni tí ó bá fẹ́ gbódodo náà ń pè ní ya'dilu. Ó rò òdodo báyìí ó sì gún rí kúrò níbi olóhùn ọ̀fẹ́ gbọ́ ní gbogbo ẹlẹ́bọ. Àbọ̀rọ̀ tá à ń sọ yóò yanjú, Kùránì là ń kà. Amman ja'ala al-arda qararan, béèrè lọ́wọ́ wọn sẹ́ pé ta ló yẹ kí wọ́n máa sìn tí yẹn bá fẹ́ lówó lọ́wọ́, pé mò ń wá owó, mò ń wá ọlà. Sọ́dọ̀ àwọn òòṣà ló yẹ kó wá sí ni, àbọ̀dọ̀ ọba tó yẹ sí pé ja'ala al-arda qararan. Ó ní kí ilẹ̀ kó dùn rìn fún wa, ọ̀tẹ̀ ilẹ̀ ó wá ní ó dùn rìn. Kò ṣe bí òkúta tá à ní lè máa gbẹ́sẹ̀ lórí ẹ̀. Kò ní kó jẹ́ gbogbo ẹ̀ kó jẹ́ yanrìn tí ó pọ̀ jù tá à ní lè máa gbẹ́sẹ̀ lórí ẹ̀. Ó ní ó rọrùn fún wa láti máa rìn lórí ẹ̀. Wa ja'ala khilalaha anhara, wa ja'ala laha rawasiya, wa ja'ala bayna al-bahrayni hajiza. Ilahun ma'allah, ilahun ma'allah, ilahun ma'allahi bal aktharuhum la ya'lamun. Ọlọ́run ní wa ja'ala khilalaha anharan. Èmi Ọlọ́run ọba ni mo ní kí omi ó máa sàn kó máa gba orílẹ̀ káàkiri, àwọn omi tí ó ṣe yín láǹfààní. Ọlọ́run ò ní kí ilẹ̀ ó pín sí méjì, kí ìdá kan máa jẹ́ ilẹ̀ tí ó jẹ́ ti yẹ̀pẹ̀ táwọn ènìyàn máa gbé, kí ìdá kejì ó máa jẹ́ tomi. Kọ́ á jẹ́ pé dodo ọjọ́ tá a bá ní bùkátà sómi, gbogbo owó wà rọ́ lọ sójú kan náà láàmú lọ. Àwọn tá bá ń gbẹ̀gbẹ̀ omi nìkan ni wọ́n máa rí access sómi. Kò ṣe bẹ́ẹ̀. Ó ní kómi ó máa rìn káàkiri rodo orílẹ̀, odò ó máa yọ níbí, yóò tún máa yọ lọ́hùn, kó lè máa jàǹfààní fún gbogbo wa lápapọ̀. Wa ja'ala laha rawasiya, ó ní káwọn àpáta wà lérí ilẹ̀. Ẹ máa wò ó, ṣé Ògún lè ṣe dodo wọ̀nyí? Ńlọ́lọ́run ń béèrè pé bá mi bí àwọn olóòṣà wọ̀nyí pé sáwọn òòṣà lè ṣe é, ṣẹbọ lè ṣe é, ṣóògùn lè ṣe é, sáwọn tó pè lálágbára wọ̀nyẹn, àwọn àjẹ́, àwọn oṣó, ṣé wọ́n lè gbé àpáta sórí ilẹ̀? Wa ja'ala bayna al-bahrayni hajiza, Ọlọ́run ní kí àlàfo máa wà láàrin odò méjì. Gbogbo odò níyọ̀, tá a bá débi òkun, tá a bá bomi ẹ̀sẹ̀ nu omi náà níyọ̀, kò ṣeé mu, kò ṣeé ṣàǹfààní. Àtomi tó dùn nínú àwọn odò tá à ń bomi wọn tá à ń mú, Ọlọ́run ní kí àlàfo wà láàrin méjèèjì. Odò ní yóò máa dàpọ̀ mọ́ ti tá a mú tí ó wà dín tá a lè mú mọ́. Ọba tó fà á là sí sáwọn alágbára àwọn tí wọ́n lè ṣe é, àwọn tó ń wówó lọ́dọ̀ wọn sẹ́ lè ṣe é. Ilahun ma'allahi, tọ́ba wówó ọ̀dọ̀ Ọlọ́run ni ó wá sí. Ilahun ma'allahi, tọ́ba ń wáyà ọ̀dọ̀ Ọlọ́run ni ó wá sí. Ilahun ma'allahi, tọ́ba fẹ́ là láyé ọ̀dọ̀ Ọlọ́run ni ó wá sí. Bal aktharuhum la ya'lamun. Ọ̀rọ̀ yá àwọn ẹlẹ́bọ, orí ẹlẹ́bọ dàrú ní ojú ó gbọ́lọ́run yé. Nínú àwọn tí wọ́n da méjì papọ̀ pé ẹja máa sin eléyìí ká tún máa sin eléyìí, náà làwọn tí wọ́n mú Ànábì Ìsá lọ́lọ́run, tán mú Jésù lọ́lọ́run, ibẹ̀ làwọn náà bọ́ sí. Níbẹ̀ làwọn náà bọ́ sí ń pé ẹja sin lọ́run ká sin Jésù náà ń pé nǹkan kan náà làwọn méjèèjì. Ọlọ́run kì í bá yàn pín. Jésù kọ́ ló dáyé, òun kọ́ ló dọ́run. Dodo ń tàǹkà látẹ̀kàn yìí, ẹ apply ẹ̀ lérí Jésù kẹ wábi tí Jésù sọ nínú Báíbù ń pé èmi mọ dá ayé, èmi mọ dọ́run. Ẹni tí ò lè dẹ́dà kí ló dé tẹ́ fẹ́ sìn? Amman yujibul muttarra idha da'ahu, ṣé Jésù ló yẹ ká sìn? Ṣé yẹ ká máa pe Jésù lọ́lọ́run? Àbọ̀bà tó yẹ sí pé yujibul muttarra idha da'ahu,
ẹni tí máa dá ẹni tára bá ní lóhùn tó bá pariwo ọlọ́run o ta ní dáhùn nígbà tá a bá pariwo bẹ́ẹ̀. ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله أإله مع الله قليلا ما تذكرون. Ọlọ́run ní sáwọn wọ̀nyẹn ló yẹ kẹ́ ẹ máa sìn ní abọ́ba tó lè dá yín lóhùn ní gbogbo ìgbà tẹ́ ẹ bá pè é. Tólógun bá pe Ògún jọ́ kan kò ní dáhùn, yóò ti rewé yóò ti regbò. Àbí wọn kì í pe Ògún kó má dáhùn, wọ́n máa ń pè tí ò ní dáhùn. Àwọn gangan jẹ́wọ́ wọn ní mo lè ṣẹbọ mo lè ṣoògùn bó ti wáyé ń pòrí lórí. Wọ́n sọ fún wọn pé Ògún níbi tágbára rẹ̀ mọ́, ó níbi agbára àjẹmọ́ dúdú tán wá láyé kọ́ làwọn náà rí. Ọlọ́ni amman yujibul mutarra idha da'ahu, sáwọn ló yẹ kó máa fẹjọ́ sùn, ló yẹ kó máa lọ sunkún bá. Àbẹ́mi tí n máa ń dá gbogbo ẹni tára bá ní lóhùn tó bá pè mí. Wayakshifu su'a, gbogbo tí bá ń ba ẹrú lọ́kàn nínú jẹ́ èmi ní máa ń mú kúrò ń bẹ̀. Wayaj'alukum khulafa al-ardi, èmi mo sọ yín di ọba lórílẹ̀ tẹ́ fi ń pàṣẹ fáwọn ẹranko. Àwọn ẹranko tí wọ́n burú jù yín lọ ẹ sì máa dá wọn kúnlẹ̀ ẹ máa dá wọn dùbúlẹ̀ ẹ máa dú wọn. Ta ló ṣẹ̀ wọ́n rọ̀ fún yín? Ta ló ṣe yín ní khalifa? Àìláhùn màláhì, lẹ́yìn gbogbo oore wọ̀nyí tí mo ṣe fún yín ṣó yẹ kẹ́ ẹ tún máa sìn nǹkan mi lẹ́yìn mi Ọlọ́run. Àìláhùn màláhì, ṣó yẹ kẹ́ ẹ tún máa wárí fún nǹkan mi lẹ́yìn Ọlọ́run ọba. Qalilan ma tadhakkarun, ó kéré nígbà tọ́rọ̀ fi máa yọ mi ènìyàn. Ọlọ́run tún ní amman yahdikum fi dhulumatil barri wal bahari, sáwọn wọ̀nyẹn ló yẹ kẹ́ ẹ máa sìn ní. Ṣé gbogbo tó gbójúlé yẹn ló yẹ kó gbójúlé ní? Àbí man yahdikum fi dhulumatil barri wal bahari, àbọ̀bà tó yẹ sí pé òun ní máa lànà fún yín tọ́nà bá dàrú mọ́ yín lọ́wọ́ nínú pápá nínú odò, àbọ̀ náà gbèsè ayé rẹ̀ dàrú mọ́ ọ lọ́wọ́ ń pé kìtì ẹ̀ ní ṣé báyìí ta lọ́ba tí máa lànà. Sáwọn wọ̀nyẹn náà máa lànà ni àbí wọ́n máa dákún ṣòro láwọn tí wọ́n kà májẹ̀mú tọ́pọ̀ fún ọ. Ní gbogbo ẹgbẹ́ tí wọ́n bá ní ọwọ́ àwọ̀ wọ́n kà májẹ̀mú fún ọ, wọ́n kà èèwọ̀ fún ọ ń bẹ̀. Sáwọn ńlànà fún ọ ni àbí wọ́n ń dínà mọ́. Ẹnìkan dojú lóògùn ó ní nítorí wọn fi ìsìláàmù lẹ̀. Ìgbà tóun dé chọ́ọ̀chì lòun rí ìlànà lòun làdúrà àwọn gbà lójó wọn fi ìsìláàmù lẹ̀. Kí nígbà tóun bẹ̀rẹ̀ sí ní máa pe Jésù làdúrà àwọn bẹ̀rẹ̀ sí ní máa gbà. Àwa bíi pé Jésù tó ń pè nígbà tó dé chọ́ọ̀chì ó rí i pé gbogbo wọn ní bílíọ̀nìà ń bẹ̀. Ó ní kì í ṣe gbogbo wọn bílíọ̀nìà. Ajá sí pé wọ́n ti ń pe Jésù ṣáájú rẹ̀ àwọn tó bá ń bẹ̀ tí ò di nǹkan kan fún wọn. Ìtumọ̀ ẹ̀ ní pé kò yàtọ̀ síra wọn. Bọ́ bá débẹ̀ ntọ́lọ́run ó bá ṣe fún ọ náà ni ó ṣe fún ọ. Bọ́ bá gbẹgbẹ àjẹ́bó gbẹgbẹ oṣóbó gbẹgbẹ mèrè tó ṣoògùn jù bẹ́ẹ̀ lọ ó wulẹ̀ wù ń kùkú. Ó wù ní ìkùkú. Ntọ́lọ́run ó bá ṣe fún ọ tí bá ń bẹ nú ètò Ọlọ́run ọba ni ó ṣe. Ló fi ń sọ pé amman yahdikum fi zulumatil barri wal bahari, talẹ́ni tí ó lè ràn yín lọ́wọ́ nígbà tẹ́ ẹ bá ń bẹ nínú òkùnkùn ayé, òkùnkùn odò, òkùnkùn orílẹ̀, talẹ́ni tó lè tọ́ yín sọ́nà. Sáwọn wọ̀nyẹn ni àbọ́lọ́run. Wa man yursilu riyaha bushran bayna yaday rahmatihi, ta lọ́ba tí ń rán atẹ́gùn ṣe kó máa fẹ́ atẹ́gùn àlàáfíà sí nígbà tójò bá fẹ́ rọ̀. Ẹ̀rí tá bá ń lọ nínú tá bá ń gbé ọkọ̀ ojú omi lọ lérí odò, atẹ́gùn ní fi ń rìn. Tátẹ́gùn ní bá tún pọ̀ jù ọkọ̀ ojú omi ó dànù. Ta ló ní kátẹ́gùn wọn máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́? Ta lẹni tí ń kọ̀ǹtró rẹ̀ tí ó pọ̀ jù tó bá pọ̀ jù ó lè pa wá rẹ́? Ta lọ́ba tí ń kọ̀ǹtró rẹ̀ tí òjò kéré jù tí ó bá kéré jù àlè má ra atẹ́gùn mi? Àìláhùn màláhì, sáwọn àjẹ́ náà ń darí atẹ́gùn ayé. Àìláhùn màláhì, ṣóògùn ní ń darí atẹ́gùn ayé. Àìláhùn màláhì, ṣémùlẹ̀ ní ń darí atẹ́gùn ayé. Ta'ala Allahu amma yushrikun, Ọlọ́run ní mo ju gbogbo tẹ́ associate mímí Ọlọ́run, gbogbo orogún tẹ́ mú mímí Ọlọ́run. Ànábì Ìsá tẹ́ sọ́dọ̀ Ọlọ́run ní mo ṣàgbà gbogbo wọn, mo ju gbogbo wọn lọ. Amma yabda'ul khalqa thumma yu'iduhu, ta lọ́ba tó tiẹ̀ dá gbogbo ayé, ta lọ́ba tí ó ṣègbéǹde fún gbogbo ayé. Ṣé Ànábì Ìsá ló fẹ́ jí gbogbo ayé ni àbọ́lọ́run? Sáwọn àjẹ́ ni wọ́n ṣègbéǹde tí gbogbo wọn péjọ níwájú wọn tá máa rojọ́ ni àbọ́lọ́run ni ó ṣe bẹ́ẹ̀? Àjẹ́ náà ó péjọ níwájú Ọlọ́run táwọn náà ó rojọ́.
kí ló tó fẹ́ bẹ̀rù wọn tó fẹ́ gbé wọn lékè Ọlọ́run kí ló tó fẹ́ gbé wọn sí sáfù Ọlọ́run. wa man yarzuqukum minas samaa'i wal ardi ta lọ́ba tí ń rọ̀jò sánmọ̀ tí wọ́n á mú irúgbìn jáde láti inú ilẹ̀ tó ní ẹ máa rí jẹ kẹ́ ẹ máa rí mu. nígbà tó ń bẹ nù ìyá rẹ̀ àwọn tó gbójúlé láyé lénìí sóògùn lójú ọmọ rí jẹ lójú ọmọ rí mu níjọ́ tó ń bẹ nù ìyá rẹ̀ sóògùn ló ṣe débẹ̀ níjọ́ tó tí mewé tó tí médò. Ilahum ma'allah kó aṣọ ẹ̀ kó gbójúlé nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run. Ilahum ma'allahi ṣọ ẹ̀ kọ́kọ́ máa wóore lọ́dọ̀ nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run. Ilahum ma'allahi ṣọ ẹ̀ kọ́ máa wá ọ̀la lọ́dọ̀ nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run. Qul hatu burhanakum in kuntum sadiqin. Ẹni tó bá ní dodo ń tàn wí látàárọ̀ yìí ọ̀rọ̀ òye wa ni tó lọ́mọdé ní í ṣe kò dáyé mọ̀ ẹni ó mẹ́rin tiẹ̀ wá gbogbo tí mo kà inú Al-Qur'ani ló wà. Qul hatu burhanakum in kuntum sadiqin. ẹ̀rí tóun rí tó fi rò pé òun máa yé ju gbogbo wa lọ ẹni ó mú wa Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ẹni ó mú un torí wa tó fi rò pé mo dáyé láwọn kan lọ́wọ́ ń pa àwọn lájọ́ ń darí ayé. Allahu Akbar. èyí náà ni ìrántí tá a mú wa fúnra wa lé ní pé ẹjẹ́ aṣọ́ra níbi tí ń baṣẹ́ jẹ́ wàhálà wa yìí pọ̀ nídìí kálẹ̀ rí ọ̀nà Ọlọ́run àìsùn wa pọ̀ irun wa pọ̀ sàárà wa pọ̀ a gbọ́dọ̀ fi nǹkan kékeré bá jẹ́ o ẹjẹ́ àkíyèsára níbi dúdú tán bá ti pè lẹ́bọ. Ọlọ́run má baṣẹ́ wa jẹ́ Ọlọ́run má baṣẹ́ wa jẹ́ Ọlọ́run má baṣẹ́ wa jẹ́ járí ọ̀nà rẹ láyé kò járí ọ̀nà rẹ tó bá dijọ́ al-qiyamah. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.